níbo ni Ṣàngó òun lọ kọ́ ní náà sọ látọ̀dọ̀ bẹ́ẹ̀ ni yín wípé bẹ̀rẹ̀ àwọn níbo ni nonsense Ṣàngó lọ. misconception kó wá láti ibì kan àbí kí lẹ́ni mo sọ. bẹ́ẹ̀ ni gbogbo àyàn ló ti fail ó fail tó do ó tún fail ti Ṣàngó ó ní ṣe rí Ṣàngó lọ àwọn àbí. ó kọ́ ní Ṣàngó lọ ni ó yẹ kó sọ fún wa pé particular way tó. àwọn olúgbọ́n lé Ọ̀rànmíyàn lọ́wọ́ no wọ́n fa Ọ̀rànmíyàn lé wọn lọ́wọ́ ni. ìdá ìfimọ̀ pé olúgbọ́n ti pẹ́ rẹ̀ sáti pẹ́ nù bá a bá ń gbọ́ orin. láti dẹ̀ mọ nǹkan tó ń sọ ó mọ àyàlò èdè tó fi ń sọ̀rọ̀ bíkọ́ a lè sọ pé bóyá ó tún sì sọ ilé yìí ni. báwọn náà ṣe fẹ́ fa àwọn olúgbọ́n àwọn tó jẹ́ pé bàbá ni wọ́n máa jẹ́ sí Ọ̀rànmíyàn báwọn náà ṣe wá fẹ́ fa àwọn àgbàlagbà lé ọmọ kékeré lọ́wọ́. bá a bá ń gbọ́ oríkì ẹja máa mọ ògbà wo ni nǹkan ti alọ́pọlọ bẹ̀rẹ̀. èèyàn ti lọ kò dákọ́pọlọ èèyàn lọ́wọ́ ìyá. àbí ká béèrè náà ọmọ kékeré ni báwọn náà ṣe wá fẹ́ fa àwọn yẹn lé e lọ́wọ́. ṣùgbọ́n ètò ojú kan náà láfẹ̀ẹ́ máa wò. Oore Ọ̀tún Èkìtì mo ti sọ fún wa. wọ́n ń bẹ pẹ̀lú olókùn sẹ́yìn ní adé ni. àwọn sì ti pẹ́ kìí ṣẹgbẹ̀rún ọdún mẹ́ta ni wọ́n lò. àwọn ni Ànábì Sùláímánà King Solomon lọ́ba lọ́gbà. kẹ́ ń gbọ́ o. ìní ọ̀. ṣé ti rí Islam wọ̀ ọ́ ṣe ti gbọ́. ṣé ti rí pé wèrè ni bàbá yìí ṣé ti rí pé ó ti mú Islam wọ̀ ṣé ti rí pé wèrè Islam ni. wọ̀ ṣáá ni why kò yé mi mo Ṣé bá ti rí bèrè pé lọ́wọ́ wèrè? láti Abbas fúnra rẹ̀ why tó ṣe máa ń mú Islam wọ gbogbo nǹkan. Ànábì Suleiman ó bá ta ni lò gbà. Ọlọ́run máa ṣàánú wa o. àbí nǹkan ẹ̀mí ni máa yín sọ ni. Alábì Suleiman láti ibo. Ànábì Suleiman ó bá wọn Ọ̀rànmíyàn lò gbà àbí kí ló sọ àbó bá wọn kíní lò gbà. ó ní ó bá ọ̀dẹ̀ ni bàbá ó yẹn ló ṣe bá bí King èjì Solomon ló yẹn gbà. after the death of Christ ní gbogbo olórí àwọn yẹn burúkú BC ó bá làfà King Solomon lò before gbà. the Christ. Bàbá ó ní bàbá yìí ti yí o ó ti lárùn ọpọlọ o. wọn ò kàwé ìtàn tó bá ń gbọ́ lẹ́nu àwọn àfa àwọn ló máa ń sọ àti lájú DJ ẹ ti wọlé ẹ gbọ́ ibi tó ti sọ pé ọ̀wọ́n kìíní ló lórí ọba ó wá nígbà tó fẹ́ la ojú Odùduwà kó lọ bomi níjẹ̀bú ẹ jọ̀ọ́ kí ló dé tẹ wá ń pa láàfin lórí ọba ìgbà tẹ mọ̀ ẹ pé Jẹ̀bú ti wà kí Ọ̀yọ́ tó dé ṣé wọ́n ti bí Ọ̀rànmíyàn kán tó lọ bu omi tó fi lọ rí Odùduwà. wọn ò tí ì bẹ̀rẹ̀ wọn ò tí ì bí bàbá Ọ̀rànmíyàn gan wọn ti bí bàbá Ọ̀rànmíyàn gan. Odùduwà kọ́ ló bí Ọ̀rànmíyàn Ògúnlájí ló bí. yá ọ náà ni mò ń sọ mo ní ṣọ́tẹ̀ ti bí bàbá tó bí Ọ̀rànmíyàn gan nígbà tó lajú kínní tẹ́wọ́n sọ pé Ọ̀yọ́ ló lórí gbogbo ọba ok Ìjẹ̀bú tó ti lọ bomi yẹn kọ́. ó dẹ̀ ní ọba kan ló wà níjẹ̀bú at that time ó ní ọba kan ló wà níjẹ̀bú. wọ́n ti bí Lájí rádaràdà ló bàbá sọ. Ọ̀rànmíyàn. ọmọ ẹjọ ṣé kò kí ń gbọ́ ètò yìí lẹ́yìn ìkíni ni ṣé kò kí ń gbọ́ nǹkan tó bá sọ ni. wọ́n ń gbọ́ tínú wọn yẹn nìkan ló máa ń sọ àwọn ọ̀tọ̀ àgbélẹ̀rọ tó ń bèrè lọ́wọ́ àwọn àfa ìjọ wo ni mùsùlùmí dé tẹ́ ẹ̀ ń fi mùsùlùmí wé Oòduà. abẹ́rẹ́ tó tẹ́ ń fi Sùláímọ́nù. mùsùlùmí dé bá Oòduà nílẹ̀ Yorùbá ni àdọ́rọ̀ òṣìwò lẹ́yìn sọ yìí. Ọlọ́run ṣàánú tó sáré fi kíní Sùláímọ́n Ànábì Sùláímọ́n mọ́ ìtọ̀ Yorùbá a ní bàbá olórí burúkú kò ní sọ̀tọ̀ Yorùbá kó má fi rọ́bìtà kó má fi Sùláímọ́nù kí ló ṣé Sùláímọ́n jẹ́ orúkọ Yorùbá. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa ṣí ẹ prógráàmù yìí káwọn èèyàn lè mọ̀ pé rọ́ ló ń pa ní gbogbo ohun tó ń wí. ṣé Muhammed ẹ jẹ́ ká máa ṣí ẹ kó máa jáde gidi kó máa lọ fà. Ó ga o. bàbá Muhammed ṣó dé bá Solomon láyé ẹ̀yin wèrè ìtọ́nú Bible tẹ́ gbé sínú Quran. ẹ wá gbé ẹ̀wọ̀n tí abọ́tì ló lè ẹ̀ pọ̀rọ̀ tá à ń sọ yìí ẹ jọ̀ọ́ ọ̀la màá tún play rẹ̀ lọ́la. ó ní wọn bá Ànábì Sùláímọ́n ló gbà ká ló ń jẹ́ Sùláímọ́n. ọmọ ayé mi fún bàbá òde yìí. ẹ̀yin ará Ọ̀yọ́ Rájí ti lárùn ọpọlọ o ẹ tètè lọ sí mental hospital o ó ti lárùn ọpọlọ o. ó máa mú ọ̀rọ̀ ìsìlámù wọ̀ sá ni mi ò mọ why kò ẹ́ bàdárúkọ ìsọ́rí. 570 years tí Muhammed ti kú tí Jésù ti kú lọ́yẹ̀ṣẹ̀ bí Muhammed 570 years tí Jésù ti lọ kì í tẹ́ ṣe pé tí Jésù ti kú tí wọ́n ti táwọn Vatican establish Bible lọ́yẹ̀ṣẹ̀ bí Muhammed táwọn Vatican tó establish 300 years ni you understand wọ́n tún ṣe àyàbẹ̀ sí ní kàó tó wá pé 570 that is 870 years tí Jésù ti lọ
Ìkọ̀ káwọn Vatican ó ní náà ká tó máa ṣẹlẹ̀ dìbọ́ǹkì ẹ̀ bó 200 bá ṣe ń years. sọ ká máa dìbọ́ǹkì ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. So bàbá yóò mọ nǹkan tó ń sọ. Sùláìmọ̀ ńkọ́ ànábì Sùláyà ni mi mọ̀ nǹkan tó kàn àwa pẹ̀lú ànábì Ṣèbí inú Sùláìmọ̀. Báíbù ni Sùláìmọ̀ wà, ṣe bẹ́ẹ̀ lọ kọ́pì ẹ̀ ń bẹ̀ ni, ṣé Sùláìmọ̀ wà nínú Kùránì yìí ni? Ṣe bẹ́ẹ̀ lọ kọ́pì ẹ̀ nínú Báíbù. àti kẹrọ mérò ńlẹ̀ Yorùbá o. Ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Bàbá olóòdù àwọn bàbá tí ó kàwé yìí torí ẹ̀rí Yorùbá sẹ́yìn ní Yorùbá wà ní reverse. Gbogbo àwọn bàbá tó narrative ìtàn fún wa irọ́ ló ń pa fún wa wọn kàwé. Irọ́ ni ẹ̀sìn kìrìsìtẹ́nì ẹ̀sìn mùsùlùmí náà fi ń sọ̀tàn fún wa. Ẹ wo bó ṣe gbé Sùláìmọ̀ wọnú ìtàn Yorùbá. Kábíyèsí Olódùmarè. Ta ló ń jẹ́ Sùláìmọ̀? Báíbù ni Sùláìmọ̀ wà kẹ́ tó kọ́pì ẹ̀. Ẹ̀yin tẹ́ bá ń gbọ́ history àbí wáàsí tí Lájí ń sọ. Ó ní wọ́n lọ bu omi tí wọ́n fi lajú Odùduwà níjẹ̀bú. Wọ́n ẹ̀ tí ì bí ọ̀rọ̀ mi yàn rárá. Àfi wáàsí náà. Kò tí kan tó ń jẹ́ Ọ̀yọ́ ń gbà yẹn. Wọ́n ẹ̀ tí ì bí nǹkan tó ń jẹ́ ọ̀rọ̀ mi yàn rárá. Òkè ó wá ń pe Aláàfin lólórí ọba ẹ̀rí pọ́pọ́lọ́ ẹ ti lọ. Aláàfin tẹ́ bá lọ fi Lájí jẹ òpin ìtàn ilẹ̀ Yorùbá a máa bẹ́ pè fún yín ni kì í ṣọ̀rọ̀ ẹnu. Ògùntàn ilẹ̀ Ọ̀yọ́ ló jẹ àwọn òun ṣe Yorùbá mọ̀nà ọmọ Ootu fẹ̀ ní wá ń sìn. Ẹ lè fi jẹ òpin ìtàn ilẹ̀ Ọ̀yọ́ ló fi jẹ. ilẹ̀ Ọ̀yọ́ yà ilẹ̀ pálásì yín ni Ọ̀yọ́ ni kó máa bá. pálásì yín ni kì í ṣe ti àwọn Ootu. Ìṣẹ̀lẹ̀ tó ń pera wọn ní Yorùbá ayé nìkan lẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀. Kò mọ anything nípa Ilé Ifẹ̀, kò mọ tán Ifẹ̀, jókòó sí Ọ̀yọ́ sọ̀tàn Ọ̀yọ́ ẹ. Sọ̀tàn Ọ̀yọ́ bẹ́ẹ̀ ni kò dẹ̀ sọ̀tàn ìtàn Ìbàdàn gan ò lè sọ because wọ́n tó lè kodù Ifá tó tẹ̀lú Ẹdó ṣé wọ́n ló fẹ́ sọ̀tàn lú ẹ̀. Báwo ni Lájí ṣe dàpọ̀ mọ́ Yorùbá ẹ kọ́kọ́. Lájí Abbas Mátàlá jọ ṣàlàyé ẹ̀ fún wa because orúkọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn kì í ṣe orúkọ Yorùbá kì í ṣe orúkọ ọmọ aládé kì í ṣe orúkọ ọmọ Ootu kiri. Ẹni tó bá máa dáṣọ fún ni tọrùn ẹ̀ la máa kọ́kọ́ wò. Tọrùn ẹ̀ là á wò bẹ́ẹ̀ ni. Yorùbá ló sọ bẹ́ẹ̀ kì í ṣe mi. Kọ́kọ́ sọ̀tàn ara ẹ̀ fún wa ká tó lè gbà pé gbogbo tó ń sọ yẹn òun ráàpù ni onígbà tó dùdú àdé níbo ló báwo ni ọgbọ́n ṣe di Yorùbá tó fi sọ̀tàn Yorùbá. Onígbà tó dùdú àdé níbo ló dùn àti dé ìwọ tó dá tinúmọlẹ̀ mọ̀ yàtọ̀ sí tó ṣà. Àwọn ọ̀rọ̀ tí bàbá yín nínú ìsìlámù tí wọ́n dálẹ̀ tá à ń try láti máa change kí ni ìtumọ̀ pé kí Oòduà tó dé bó ló ti dé. Ẹni tí wọ́n bí nílé Ifẹ̀ ó dẹ̀ ń sọ pé kó Oòduà tó dé ó dẹ̀ pẹ́ra ẹ ló pìtàn kí ni mí nìyẹn. Ó ga o. Mùsùlùmí ni from angle of Muslim ló fi ń pàtàn. Ẹ má gbàgbé ó sọ̀rọ̀ lọ́nà ìsinyìí ò dárúkọ Ifá. A ní Oòduà arúnmalẹ̀ náà a ní Oòduà arúnmalẹ̀ tó bá àwọn arúnmalẹ̀ ló gbà. Ẹ má gbàgbé yẹn náà. Bẹ́ẹ̀ ni ọ̀tá ń sọ nìyẹn pé wò ó differentiate ẹ. A ní tirúnmalẹ̀ ẹlẹ́kejì tó wà. Orú gbogbo Ṣàngó Ọ̀yọ́ ń sìn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọ́n ń rò pé Ṣàngó rúmọlẹ̀ ni irọ́ Ṣàngó.